Wọ́n tó Miliki expression tẹ̀síwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Àlejò wa wọ́n ti wà nílé agodo. Tá la àlejò wa fún tọ̀sẹ̀ yìí. Ẹ̀yin náà ti mọ̀ pé ní gbogbo ọjọ́ Ṣẹ́gun tẹ́ bá ti rí èmi àti Bimbo. Àwọn olùmọ̀ọ́ká tẹ́ máa fẹ́ rí náà ni ẹ tún máa ń bá pàdé. Àlejò mi wọ́n ti wà nílé agodo. Ẹni tí a mọ̀ bẹ́ẹ̀ ni Mowó ni ọkùnrin ni wọ́n. Wọ́n dúdú ọmọ Ọlọ́run ni wọ́n jẹ́ àmọ́ tẹ́ bá rí wọn ẹ̀yin gan tẹ́ ní nígbàgbọ́ pé wọ́n lè sọ èdè Yorùbá wa yìí dáadáa tí mo rí wọn mo wò pé so ẹ gbọ́ Yorùbá tó yìí ẹ gbọ́dọ̀ wá sórí ètò Miliki Express fún gbogbo ẹ̀yin tẹ́ bá ti mọ olórin nígbà yẹn tọkọ kí ló ń ṣẹlẹ̀ Miss WhatsApp ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé JJC Skillz. Hello. JJC kí ló ń ṣẹlẹ̀ Miss WhatsApp. Nigeria is the best land. Bow. Yes, sir. If you don't play any JJC, Baba Dudu where they scream "Ahoo." Yes, sir. Baba Dudu where they scream "Ahoo." So yes, man pè yín Baba Dudu nta. Gbogbo wọn tó bá tún rí mi báyìí wọ́n ní pé mo pé Dudu tó báyìí mi ní pé black is proud. Bẹ́ẹ̀ máa ṣe sọ fún wọn ní ìlú òyìnbó. Àmọ́ nítòótọ́ ẹ dúdú jù bẹ́ẹ̀ náà. Lára àwọn tẹjọ báyìí mo ti lẹ́yìn tó dúdú jù yìí lọ. Wọ́n sá pamọ́ sínú ilé ló fà. Ẹ sá pamọ́ sínú ilé. Ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ yìí. Yes, àwọn tèmi tó wà ń ta ẹjọ́ mo fẹ́ kí yín ẹjọ́ má bínú pé Yorùbá mi ò dá tó àwọn tí nǹkan tó sọ Yorùbá mi ò dá tó bẹ́ẹ̀ but I'm trying náà ṣá so ẹ ṣeun gan-an. Thank you very much. Wọ́n ti gbọ́. Ó máa ṣe ẹ ṣeun gan-an. Thank you very much. Ẹ kàn sọ Yorùbá yẹn bíi Americana bíi. Yorùbá London ni àwọn patch. Ẹ má wá fún wa nínú Yorùbá London lórí Orísun èmi ò fẹ́ o. Ẹ sọ Yorùbá gidi o. Ọmọ Yorùbá ni yín o. Ẹ̀yin gangan lẹ máa kọ́ mi. Ìwọ gan ló máa kọ́ mi. Ìlọrin lẹ ti wá o. Bẹ́ẹ̀ni. Tí bá fẹ́. Mo dàgbà sí Kánò. So Hausa yẹn náà wà lẹ́nu mi. Ẹ tún gba Hausa. Mo gba Hausa náà. Ẹ dẹ̀ jọ àwọn ọmọ Hausa yẹn náà. Gata àwọn èèyàn máa ń sọ tẹ́lẹ̀ nìyẹn. Ẹ jọ àwọn ọmọ láyẹn. Ẹ kí wọn láwùsọ ẹ fẹ́ fèdè kí wa ẹ fèdè Hausa. Yàdé mutane na ní ní JJC. Kí lẹ sọ tán sí yẹn? I said how you doing? Báwo lẹ ṣe ń ṣe èmi ní JJC? Ẹ tún ti sọ náà mo fẹ́ gbọ́ ẹ tún ti sọ. Yàdé mutane na ní ní JJC. Yàyàdé mutane. Dé mutane na. Mutane na. A tún fi akọ sí mutane. Mutane na. Mutane na. Yes. Okay. Àwọn tèmi nìyẹn. Àwọn tí wọ́n ti já sí mi. Yàyàdé mutane na yàrá-lé. Okay. JJC a mọ̀ pé JJC lẹ́ ń jẹ́ tẹ́lẹ̀. Ẹ ti fi Skillz. Yes. Ẹ ti fi 10 days. Ẹ ní ká kọ́kọ́ mú láti ibi JJC yẹn. Ẹ ní mọ̀ pé tó bá sọ pé yàn JJC. Wọ́n fi ń bú mi tẹ́lẹ̀ ni. Wọ́n fi ń bú yàn ni. Bá tí mo ṣe dé London gbà yẹn, bá tí mo dé school, wọ́n sọ fún mi pé hello, my name is Abdulrasheed. I just come from Nigeria. Gbogbo àwọn òmìnira á bú sẹ́rí, wọ́n ní ilé JJC. So wọ́n bẹ̀ sí máa bú mi, wọ́n bú mi. Gbà tí wọ́n á dijọ́ kan báyìí, gbà tí mò ń kọrin, mo á rò pé kí ni máa pera mi. Mo á rántí nǹkan tó fi ń bú mi. Nígbà yẹn mo ti ní swag, mo ti ní àwọn ìwà London, so mo á ní pé okay, ẹ̀yin tẹ́ ń bú mi as JJC ẹ̀ nísìnyí, màá fi hàn yín pé mi JJC gan ni mo á parí iṣẹ́ fún yín. So bẹ́ẹ̀ ni JJC. Ẹ̀yin náà JJC Johnny Just Come. Nísìnyí mo á ti di JJC sí Lagos o. Tí bá wọn sọ̀rọ̀ ẹ̀sẹ̀ wọ́n ní pé for name mi English mi ti wá ó ti le gan. Ó ti le gan, ó ti dàbí tàwọn tọ̀hún. Tí wọ́n sọ nísìnyí wọn tó bá ti rí mi wá ní àìwọ̀ JJC ni ẹ̀ ní pé wo ọmọ ìbílẹ̀ lèmi náà o so nísìnyí mo ti padà sílé mo á jókòó pẹ̀lú everybody so mo dúpẹ́ fọlọ́run ṣá nísìnyí Yorùbá mi ti dán mọ́rán. Ó dán mọ́rán. Okay, JJC ẹ jẹ́ ká mọ ìgbà tí ẹ tẹ̀ wá pinnu láti pé okay mo fẹ́ kọrin o mo fẹ́ dolórin ìgbà ó gan lẹ pinnu tẹ́ mọ̀ pé ẹlẹ́bùn àti máa kọrin. Okay, mo numbers ní Yorùbá 12 years old gbà tí mo wà bí 12 years old pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní Kánò àgádàrà àwọn mẹ́rin a máa ń lọ sílé àwọn èèyàn a ní àwọn kí ló ń pè náà àwọn milk carton àti àwọn nǹkan bẹ́ẹ̀ a máa lọ sílé àwọn èèyàn máa lùlù màmá kọrin fún wọn ìyàwó tó ń jẹ egg ẹ sọ fún kó máa fi sóbà yàrá mi jẹ o gbogbo àwọn èèyàn bú sẹ́rin wọn àti owó wọn fún wa ní change láti gba èèyàn mo ti ń kọrin so gbà tí mo wá lọ sí London gbà tí bàbá mi kú 14 nígbà yẹn gbà tí mo wá dé London mo bẹ̀rẹ̀ sí máa kọrin náà ní school so mo kàn change Fuji yẹn sí hip hop ní
láti pẹ̀sùn máa kékeré mi ti fẹ́ máa kọrin. ti fẹ́ máa kọrin àdàrí pé ẹ máa ń nínú orin èdè Gẹ̀ẹ́sì wà bẹ̀ àmọ́ ẹ tún máa ń kọ títí Yorùbá mọ́ ìgbà tẹ́ wà London tẹ́ wá bẹ̀rẹ̀ orin ní kíkọ tí Yorùbá wà náà báwo ni àwọn tó wà lọ́wọ́ àwọn òyìnbó báwo ló ṣe gba side ibi ti Yorùbá yẹn báwo ló ṣe gbà tí ọkàn ń kọ́ ni àbí wọn ò mọ̀ túmọ̀ àbẹ́ máa ń túmọ̀ ẹ̀ fún wọn lọ́hùn. Ìgbà tí mo ṣe débẹ̀ kò sí Yorùbá rap. Okay. Nígbà yẹn kò sí Yorùbá rap ní Nàìjíríà náà kò sí Yorùbá rap. Okay. But mo débẹ̀ àwọn èèyàn wọ́n á wò mí wọ́n pè mí jẹ́jẹ́ wọ́n bú mi wọ́n á ní pé èmi dẹ̀ fẹ́ rap mo fẹ́ bá wọn kọrin so wọ́n á kọrin wọ́n á ní pé kò dùn lẹ́nu ẹ òyìnbó ò dùn lẹ́nu ẹ nípa òyìnbó ń ṣe èdè mi nígbà yẹn dẹ̀ Yorùbá mi ó lágbára rárá. So wọ́n á sọ fún ẹ okay bàtí kò ń ṣe èdè mi nǹkan tó máa ṣe ni pé màá lo èdè mi máa fi kọrin so wọ́n á ṣe orin kan tó ń pè ní àtidé big brothers ti dé wọ́n á bẹ̀ sí máa sọ Yorùbá tàbá ń ṣeré wọ́n máa ń béèrè ta ní ṣeré big brothers wọ́n mèrè àwọn èèyàn wá wò mí pé kí leléyìí wọ́n á sọ pé Yorùbá ni o àwọn èèyàn tèmi wọ́n á bẹ̀ sí máa jáde agbádùn ẹ o mo á ní pé ok ṣé ẹ̀pọ̀ tó bẹ́ẹ̀ ẹ má worry next single wá fi hàn yín máa ṣe orin kan tó ń pè ní Nigeria is the best land gbà ó so àwọn èèyàn tó ń tijú pé àwọn ṣe Nigeria wọ́n fi máa change Nigeria sí Jamaica ìgbà tó rí mi lórí stage báyìí inú wọn dùn so àwọn tèmi wọ́n bẹ̀ sí máa respond wọ́n bẹ̀ sí máa jáde wá fún mi àti àwọn òyìnbó wọ́n bẹ̀ sí máa béèrè pé kí lélẹ̀ tó ń sọ wọ́n ní pé ẹ má worry translation ẹ máa túmọ̀ ẹ̀. máa túmọ̀ ẹ̀ fún wọn so wọ́n á ṣe orin kí ló ń ṣẹlẹ̀ wọ́n á sọ nínú orin náà wá means come ó ti tán means done ibo ló ti wá where you from and orin ẹni kí ló ń ṣẹlẹ̀ means what's up. Okay ṣé ká sọ pé ìlú òkè òkun lẹ ti bẹ̀rẹ̀ sí ní máa kọrin kẹ́ tó gbé wá sí Naija wa ni àbí. tó bá ní professional level láti London mo ti bẹ̀rẹ̀. láti London lẹ ti bẹ̀rẹ̀ ẹ ṣe gbé wá sí Nàìjíríà. ọdún wo lẹ wá gbé wá sí Naija wa. mo gbé wá sí Nàìjíríà fúnra ara mi mo ti ń send orin wá pẹ̀lú àwọn DJ àtàwọn èèyàn tí mo mọ̀ but èmi fúnra ara mi mo wá sí Lagos mo gbéra mi wá tó pé láti Kano mo ti dàgbà so mo dé Lagos màmá mi ò gbé mi wá sí Lagos nobody kò sẹ́nìkan tó gbé mi wá síbí èmi mo gbéra mi wá 2003 was the first time then 2004 mo wá ṣe promotion dáadáa mo gbóhùn lọ sórí TV station àtàwọn rédíò. àti rédíò ìgbà tẹ́ dẹ̀dẹ̀ ṣé ẹsẹ̀kẹsẹ̀ ṣé orin tẹ́ kọ́kọ́ ṣe náà ni àwọn ẹsẹ̀kẹsẹ̀ làwọn èèyàn ti gbà tí àbí bóyá ti láwọn orin kan tẹ́ ṣe sẹ́yìn tẹ́lẹ̀ tí àwọn ayé ò tiẹ̀ mọ̀ àbí ìtẹ́ kọ́kọ́ ṣe yẹn náà ni ó gbé yín wá sí limelight. àtidé yẹn mo ti ṣe àtidé 1998 99 àwọn ìgbà yẹn mo gbé yẹn jáde but ní 2000 la win la gba Mobo award ní London so ìgbà yẹn ni àwọn group tí mo ní London gbà yẹn ni mo gba owó ní record label kan tó ń pè ní Sony wá sign mi wọ́n fún mi ní deal inú owó deal yẹn ni mo yọ owó yẹn mo wá fi pump sínú JJC and 419 squad so orin àtidé àti gba gbogbo ẹ̀ tí ń rain bíi 2 years so bíi 2003 years gbà tí mo ti wá sí gbà tí mo dé Nàìjíríà àwọn èèyàn ti mọ orin náà so gbà tí mo gun stage gbà tí mo bẹ̀rẹ̀ sí máa kọrin báyìí wọ́n bẹ̀rẹ̀ sí máa kọrin pẹ̀lú mi so. Okay. Gẹ́gẹ́ bí olórin kí ni ẹ lè sọ pé orin jẹ́. ayé ni o. ayé lórin. ayé lórin o. nǹkan tó kàn fẹ́ sọ nìyẹn pé ayé lórin kí ni orin ṣe jáyé báwo ló ṣe jáyé. tí o bá jí láàárọ̀ orin nìkan ló máa èmi tèmi o tí bá jí láàárọ̀ kùtùkùtù orin ló wà lọ́kàn mi tí bá fẹ́ dúpẹ́ fọ́lọ́run orin ni máa fi ń lò bí orin kan tí mo ṣe kọ somebody loves you tí mo kọ fún ọmọ mi tí bá fẹ́ send message fún àwọn èèyàn orin ni máa ń lò tí bá ń bínú náà orin ni máa ń lò so àwọn èèyàn tó wà àwọn tó ń gbọ́ orin tèmi náà wọ́n sọ fún mi pé táwọn bá gbọ́ orin mi pé wọ́n máa ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ àbí wọ́n máa ń fún ọ ní pride. ìgbéraga thank you ìgbéraga wọ́n máa fún ọ ní ìgbéraga pé èmi náà African èmi náà Nigerian so orin ayé ni ó máa ń fún yàn ní àlàáfíà. kí ni ẹ wá lè sọ pé pé mo gbọ́ orin yìí dùn létí mi orin yìí dá what makes good music. orin yàtọ̀ àwọn orin kan wà láti gbádùn láti jó àwọn yẹn wọ́n máa ń wá wọ́n máa ń lọ wọ́n máa ń wá wọ́n máa ń lọ
bọ́ orin tó ní ìlù tó dùn àti ọ̀rọ̀ tó lè wọ ọkàn èèyàn òun ló dájú òun lè máa ń try láti ṣe. That's what I know as good music.